Portable ẹjọ́ ìmọ̀ ń ṣẹjọ́ ẹ̀ èmi ń jọ mo ṣe show fún 2 years òbò mi ló target tó fi dá mi lóhùn na my pussy tó fi dá mi lóhùn ìyàtọ̀ pé ó bó ẹ̀ ẹ̀jíjẹ kìíní kan olórí burúkú ọmọ òṣì ní Portable. Because let me tell you one thing mi ìmọ̀ ọmọ dámì tí wọ́n ń sọ yẹn wọ́n ní late ọmọ àbí ìyàwó late ọba Aláàfin Lámìdí kò bímọ fún pẹ̀lú mo gbọ́ táwọn kan ń sọ wípé ṣerú ẹ̀ ló yẹ kó lọ fẹ́ Portable. Number 1 they are in the same caliber. Gbogbo àwọn ọmọ tí Aláàfin tó fẹ́ ń gbà yẹn àwọn ọmọ tó mú ní títì ni bàbá yẹn kan exploit tí wọ́n ń gbà yẹn for trafficking ló ṣe máa kó wọn lọ lóyìnbó. Ẹ wá ní wípé ṣerú ẹ̀ ló yẹ kó lọ fẹ́ Portable ṣé wọ́n daṣọ bò lójú tó fi lọ bá Portable. Kí ni nǹkan tó lè impress obìnrin kí Portable gan kó gbé mílíọ̀nù fún yín kí ni nǹkan tó lè impress obìnrin regardless bó kó ṣe wọ́n tó lè gbogbo ẹ̀ fún Portable ní ti ẹwà Portable ò ní nítòwó gan kò ní tí ó bá pa owó lẹ́ni ó máa scandal ó máa náwó nínàkúnà ni retí pé wọ́n á rí míì lọ́la ṣé ilé mansion ló kọ́ ni pẹ̀lú bó ṣe lóun lórúkọ tó báwo ló ṣe ń kíìsì yín ni báwo ló ṣe ń kíìsì yín pẹ̀lú ẹnu ẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ yẹn tó fẹ́ bí gbà wàrà ẹ wá wo orun orí ẹ̀ ẹni tọ́lọ́hun ò mọ orí rẹ̀ dáadáa torí ẹ̀ dàbí orí abẹ̀bẹ̀ tó tún wá ṣe kínní ṣèbí ó yẹ kó sọ fún bàbá ní pé ṣèpò orí òun nìkan gẹ̀ fún irú èmi ní ìsìn mo ṣoré bí agolo zoro ṣèpò orí mi mo ń gẹ̀ má tó dọ̀ bàbá mà ní just cut my shape. Kí ni nǹkan tí obìnrin fi lè gbà fún Portable náà ẹ rí Dìbànjílẹ̀ ẹ gbà fún Davido òdo yín Wizkid òdo yín Tupac òdo yín tí Tupac tẹ̀ tí kù tó fi ìsẹ̀bí kí ló pé àwọn tó ń kọ kíní kí ni nǹkan tó wá ẹ̀dẹ̀ rí dìwé olórí burúkú lẹ́yìn obìnrin yìí Dámilọ́lá òpònú bọ́ síbí adójútì ni obìnrin ni o lè ṣiṣẹ́ tá a bá wádìí ọ̀kánjúà obìnrin ni ṣé gbàtẹ́ wà lọ́dọ̀ Lámìdí ẹ̀ jèrè nǹkan kan ṣó ò tajà rárá ni ó wá fi odidi ọba alẹ̀ o rí èèyàn gidi kó fọmọ gáréèjì kan ó bẹ́ẹ̀ ta orí ìdìwé tí Portable ṣe ń maltreat àwọn ìyàwó tó fẹ́ tó wá ń disgrace wọn mi ò wóṣọ yẹn mo kàn rí ẹyọ kan tọkọọtì ni tí Portable mo dẹ̀ rí orí bó ṣe ń disgrace ó lè ní ẹ̀dá mi ẹjọ́ ìṣẹ́jọ́ yín nígbà wọn ti rọ mi fake sí yín níkùn tẹ́ ń parọ́ pé ẹbí ìbejì ẹbí mọ́ ajá mi Portable lè fọwọ́ kàn bí ilé wọn fi abọ́ Portable ní wárápá for real. Mo lẹ́yìn tí mo ti pariwo fún yín pé bí Portable ṣe wà yẹn òkìkẹ́ ọ̀nà mà ìyẹ́ èlòlò you think I'm joking ṣé ẹ mọ̀ yìí pé ẹni tó bá lo èèyàn ṣiṣẹ́ ló máa ṣe ṣiṣẹ́ ló ń ṣe Portable wọ́n gbé lọ Canada yóò bá wọn jà wọ́n gbé lọ Germany yóò bá wọn jà wo tí Italy náà tó lọ lẹ́ńgẹ́ bẹ́tà ó bá wọn jà bóyá UK yóò bá wọn jà ṣe rí Portable mo fẹ́ yẹra padà òbò mi ń ṣàn lábẹ́ aṣọ gbé ń pọ̀ òbò mi mọ́ ṣẹ́tẹ̀ ní láti rojú mi lórí nǹkan ṣe yín tálẹ́gbẹ́ ìyá láyà ìyá má wojú mi jọ ṣe rí Portable as I'm saying èèyàn tó ń bá àwọn ẹlẹ́sìn lẹ́yìn obìnrin owó ló wá lọ dá mi ẹ̀tẹ́ ló gbàbọ̀ ó yẹ kán já kún ìkó ní
iwájú orúkọ ẹni àbó ṣe ń lo kún dání orí ẹ burú ṣe béèyàn ní Bádírá ya mú jẹ pẹ̀lú àwọn ọmọ gáréèjì ó mú jẹ pẹ̀lú Wàsíù Àyìndé ṣòro àwọn yẹn kó máa jà kiri kí ló wá dọ́dọ̀ Portable tí ó pé ó èèyàn tó ń fi ìyá ẹ̀ ṣe oògùn owó if not kò ní máa sọ fún mi ìyá 63 wípé òbò mi ó pin yìnkìn òbò mi kinní kan ìyá oníyà ò lè jọ lójú torí kò mọ ìyá ìyá ò gbọ̀ndún mọ́ òun àti bàbá ẹ̀ jọ pawọ́pọ̀ wọ́n jọ fi ìyá ẹ̀ ṣoògùn owó ni. Ta ló wá ṣẹ̀sìn nínú gbogbo ìyàwó tí Lámìdí Adéyẹmí fi sílẹ̀ Dami ẹnìkan tẹ́sí ní sí pé o ti reply ẹ̀ o ò ní ojú títì kí ló sún ẹ dọ́dọ̀ Dami ẹ kí ló dún ẹ sọ́dọ̀ ṣófògùn fẹ́ ẹ ni ẹ bá mi invite ẹ kí ló wá débẹ̀ ẹ ti torí pé ọkùnrin fún yín lówó tó bá lù ẹ pánkọ́ apá ọgbọ́n tó sọ ni ó lọ́lọ́run ló yọ ẹ ká ló ń bá nú ilé yẹn kó wọn àlù ẹ pa ṣé wọ́n ní official coin kìíní kan yẹn ṣé Dami nìyẹn àti ẹ̀mọye kún nǹkan tó kó ní social media ẹ̀yin tínú yín yóò dùn tẹ́ ẹ̀ ń jẹ ṣúgà bóun ni wọ́n tún ṣe ń ta lóúnjẹ official coin kìíní kan mọ̀mọ́lẹ́sì ọ́fíìsì ìyá ní ń jẹ ọ́ kí ló ń wojú mi kiri fún wọn ní mẹ́yìn ojú mi wà ní. Portable may be using charm kì í ṣe charm kì í ṣe charm tó bá lo charm ni ṣe rí Portable ṣe show kan mo táwọn èèyàn gé kíní yẹn máa bí mi nínú gan o tó ń sọ yí pé òun lè ṣiṣẹ́ Tiwa Savage. What an insult. What a slap. Tó pé tó bá ti bá aṣọ rẹ̀ báyìí the next thing èbú ló máa bú wọn. Ṣé Portable ṣe ó ṣe súnmọ́ ni. Portable ìdodo ẹ̀ lásán gan ìdodo ẹ̀ wà scary bí mo ṣe ń sọ̀rọ̀ lọ kí lorúkọ first wife ẹ̀ ṣe bẹ́ẹ̀ wá jùkọ́ ló ń jẹ́ ọ̀lẹ́lẹ̀ yín obìnrin yìí o ayé yín bàjẹ́ ẹ wo bó ṣe dọ̀tí bẹ́ẹ̀ wá jì lẹ́nu ọjọ́ mẹ́ta mi ì mọ̀ facially mi ì mọ̀ péjì bọ̀ mo rí tó ó ṣe ṣòfò bẹ́ẹ̀ wá jì gbà kan. Portable ọmọ òfò ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ gáréèjì amúgbó amúkokéènì amúṣọ́pọ̀ wà lára àwọn tó pa Mohbad ìwọ gangan ló tiẹ̀ pa Mohbad Portable ní kí mo fi sọ pé wọ́n ló pa Mohbad ó ní Dami ká ló bá nílé tó rẹ́ǹtì ló máa pa síbẹ̀ àti rẹ́ni tó pa Mohbad ó máa pa ó ní bí ìbá ṣe pé ó dá o yúwa kí ni mo fẹ́ fi òyìnbó wo mo fẹ́ fi búdú bẹ́ àwọn ìyàwó ẹ̀ náà ọmọ òṣì ọmọ aláta ọmọ òfò ní yìí ní sọ lóyìnbó torí kò ní ṣe sọ ọmọ òfò ọmọ aláta gbogbo ẹ̀yin tí Portable ń dó ọ̀lẹ ni yín ilé akú ìṣẹ̀lẹ̀ ti jáde bẹ́ẹ̀ èmi náà kò sẹ́ tó ràn mí lọ́wọ́ rí náà ẹ wò bó ṣe máa ń wọ́ bẹ́ wà jíìn ìyẹn á tún padà wọ́n lọ yí téèyàn bá ń fẹ́ wéèrè ọmọ wèrè wèrè ni ọkọ wèrè wèrè ni ìyàwó wèrè wèrè ni pẹ̀lú ìtìjú tí Portable mú wá sí iwájú yín
ẹ̀yin ìyàwó èèyàn sanwó 23 million káàtì old medicine bá ní wọn lè mí ń lò ó sì lè ní 150 million naira èèyàn tó ń fò tó ń jọ́ǹpù wá tán béèrè owó ọkọ yín tó ń jà kiri tó ń na pásítọ̀ tó ń na gbogbo èèyàn. It says charity begins at home. Èwo ló já ṣàbí simple ṣé ara àwọn ìyàwó ẹ̀ náà là ṣàbí simple kí ló ń gé ọkọ mi fún àṣàbí òyọ̀lẹ́ o àwọn àṣàbí òyọ̀lẹ́ àwọn rẹ̀ ní fún wa lówó ọ̀fẹ́ wọn ń dó wa a máa la ṣe máa mèkè ẹ má sọ pé ó fẹ́ nìkan tó ń já ṣàbí ta ló tún já ṣàbí